obìnrin míì pẹ̀lú ojú kòkòrò 5 and 6 ni, obìnrin míì pẹ̀lú ọ̀kánjúà ó lè wọ̀n bílíkì wọ́n bìà kẹ́ ẹ ganu sí ogún ológun 5 and 6 ni. Torí tí ò bá wá rí bẹ́ẹ̀ ọtí kú òǹlé ọkọ àárọ̀ tó bímọ 4 sí ní ọkọ tó fẹ́ láàárọ̀ kùtùkùtù ayé rẹ̀ ní tó lé ọkọ ní tó ṣẹlẹ̀ àfẹ́ mọ́ kò sí ní tó kàn á ìwọ àtọkọ rẹ lẹ́ láàrin o. Lẹ́yìn ọdún 6 tó ti kú máa yẹn kò rí má rí o fúnra ẹnu ara rẹ náà lọ fi sọ torí ọ̀pọ̀lọpọ̀ yín ò dẹjọ́ rò ẹ sì tó jẹ̀bi bò ọkọ ò rí má rí ṣùgbọ́n wọ́n ti rí má rí o ti wà nílé ọkọ ọ̀sán nílé ọkọ ọ̀sán tó wá wà wọ́n wá pè ọ wípé ọkọ àárọ̀ o ó lásídẹ́ǹtì o ó kú o ọwọ́ ń béèrè advice wípé sọ ọ lérè lé ọkọ àárọ̀ kọ rèé sopó bẹ̀ torí wípé kíni ṣé kápórì márì náà ìwọ àti new wife ẹ jọ lọ jókòó po nítorí òye mi ṣé ibi tí wọ́n wà ọ̀ lè sopó ń bẹ àsán pọ̀ ti gbọ́ pé ó ti kọ́ ojúlé méjì kan tó o sì mọ̀ wípé kò rí márì ìwọ nìkan dondo yìí náà lọ bímọ fún ọ̀fẹ́rẹ́ èsopó ń bẹ lọ́rọ̀ èsopó nílé ọkọ yẹn so tó bá wá tún wá yá ọ̀ wá padà wá single mother míì mọ̀ ti sí orí ibú o. No wonder tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn single mother míì láti fẹ́ gan ó wàhálà ni because tí ò bá jẹ́ wàhálà ilé ọkọ ọ̀sán tó wà ọ̀ dáyàn lágara bóṣù bíi mélòó tó fẹ́ fi lọ sopó nílé ọkọ àárọ̀ wọn ò ní kọ́pọ̀lọpọ̀ yín ó jẹ nǹkan ẹ lè gun ni wọn ò ní ẹ sọ dànù ẹ lè ran díẹ̀ wà ń bẹ so tó o bá lọ lé ọkọ àárọ̀ ọ̀hún ọ kọ́kọ́ lọ gba ogún ń bẹ àbí tó fẹ́ wá lọ náà kọ́ ọ̀hún àmọ́ jẹ́ pọ̀ ń lọ nítorí Ọlọ́run ni bẹ́ẹ̀ lọ ní fi ọkọ ọ̀hún tó lọ jókòó tì í lọ kú ò níbẹ̀ nígbà tó bá wá gba ogún yẹn tán ọ tún wá lọ lé ọkọ ọ̀sán ọ̀rẹ́ jókòó tì yún náà tẹ́ ẹ bá ti ẹ̀rí bí wúmà yẹn ṣe ń béèrè nígbà tán ń béèrè lọ́wọ́ rẹ pé ọkọ ọ̀sán yín kọ́ irú iṣẹ́ wo ní í ṣe àgbẹ̀ náà ń ṣe ọ̀rí lágbẹ̀kọ tó lọ ara ń tà ń sọnù wọ́n wá ń béèrè lọ́wọ́ wọn wípé ṣé tó bá jẹ́ wípé ẹ̀yin lẹ bí ìyá ọkọ àárọ̀ yín tó wá fò sánlẹ̀ tó kú báwọn tíyàwó ọmọ kan wá ní tó ti lọ láti bí ọdún bíi 6 òun padà bọ̀ wá sopó báwo ni ó ṣe rí lọ́kàn yín wọn ò lè dáhùn ṣé bí mo sọ mo lè táwọn obìnrin gan ń dá nílé ayé ìmọ̀ pọ̀ ó pọ̀ káàsùn wípé màá yẹn ti ní ìyàwó mi yóò rè bẹ yóò rè mọ ṣe kíni yóò rè mọ bá a figagbága àbí ń gbò bá dédé kó dé òun àsopọ̀ ẹni tó ń bímọ fún òun àsopọ̀ ọkọ òun ṣé tí yẹn bá sọ̀rọ̀ sí òní di yánpọnyánrin sí òní mú yánpọnyánrin dání ọkọ tó sì ní ọfẹ́ lọ́sàn-án ọjọ́ náà tó fi ilẹ̀ torí ọ̀n single mother tó gbà wọlé tó fi ọ dáyún náà lágara yóò rè mọ ọ̀fẹ́ pọ̀n gbálẹ̀ ń di àrò títí tọ́ ìdé tọ́ eré ìsopò tọkọ àkọ́kọ́ dé ìdí nù tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n fi máa ń gbóyún ọmọ ọba fọ́sùn o tó jẹ́ pé ẹlòmíì yóò single mother mi ò wà ní ọkọ mi ọkọ àkọ́kọ́ tó ti fi ilẹ̀ náà ní sùnmọ́ sásúsẹ́wà rẹ̀ tí ó wà máa gbé oyún fún ọkọ ọ̀sán bó o bá ní àǹfààní láti fẹ́ single mother ọ̀ọ́yá ṣe ń tojú tì yẹ lápárò fi ń rìnà o ọ̀pọ̀ obìnrin ó ti ba obìnrin jẹ́ kí ṣe single mother nìkan náà ní wùwà bàjẹ́ òun ṣùgbọ́n tiẹ̀ ló dé lónìí ló jẹ́ àsọ̀rọ̀ lé ọ̀pọ̀ obìnrin ti ba obìnrin ló kọjẹ́ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ó ní agbára ojú sì gbà mí tì ẹ̀yin náà ẹ máa sọ̀rọ̀ ẹ máa gbé sétí wò kẹ́ tó máa gbé wá orí ayélujára àwọn ọ̀rọ̀ mi àmọ́ ọ̀hún Lájíkẹ́ rí iná o ẹ bá ń like ẹ comment ẹ share ó dàbọ̀.